Hello, everyone. Welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. To all our beautiful subscribers, we say thank you so much for staying with us. If you're new here, we are so happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you'll be notified for more upcoming videos. In the comment section, please note the regretful comments. Thanks for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Màámi, ẹ káàsán mà, ṣé dáadáa lẹ wà? Ẹ ra mà, dẹ̀ kú ìsinmi òní, a kú ìmúra ọdún náà mà. So Lizzy ṣe show fún Mẹ́wàá Láká ní ọ̀sán yìí. So ó update fún gan. Ẹ mọ̀ wípé wọ́n ń pe Lizzy ní home alone this time around láti bí ọjọ́ mẹ́ta. So Mẹ́wàá Láká náà wá update. Anyway, this is not the first time. Mẹ́wàá Láká ti ń update fún Ṣá láti bí ọjọ́ méjì. Ó ṣá update fún, ó pè ní home alone. So bó ṣà ṣe bẹ̀rẹ̀ sí ń bú Mẹ́wàá Láká nìyẹn o. Ó ní tálíkà ni, ó ní olè ni, ó ní oníbàárà ni, pé at what age, pé ó ti fọ́kọ bí mẹ́sàn-án, pé Mẹ́wàá Láká ò tí pé 40, ó ti fọ́kọ bí mẹ́sàn-án, pé gbọkọgbọkọ lòun máa ń gbọ́kọ̀ kiri ni, pé single mother olórí burúkú ni, pé òun legal wife lòun, òun dẹ̀ ní gbogbo nǹkan tó yẹ kóun ní, pé Mẹ́wàá Láká ò lè compare ara ẹ̀ pẹ̀lú òun, pé òun ga nínú ayé, òun ní estate, òun ní kinní kan cottage, òun ní ilé káàkiri, pé wọ́n wá ń pè òun ní home alone. Pé báwo lòun ṣe jẹ́ home alone, pé ṣé òun tó jẹ́ wípé òun ní oríṣiríṣi àwọn ọmọ láyìíká, àwọn tó ń bá òun ṣiṣẹ́, àwọn sales rep òun, àwọn house help òun, pé òun ní wọn láyìíká, pé wọ́n wá ń pè òun ní home alone. Pé báwo lòun ṣe jẹ́ home alone, pé owó wà lọ́wọ́ òun, pé ṣé torí aṣọ tóun wọ̀ lánàá, pé wọ́n jealous aṣọ yẹn, pé aṣọ yẹn ló ń bí wọn nínú, pé àti wípé Mẹ́wàá Láká tún bínú wípé òun update fún un nígbà Sisi Alágbo, pé kò rí Sisi Alágbo bully dáadáa, pé ó dẹ̀ ń bínú nítorí pé kò rówó gbà lọ́wọ́ Sisi Alágbo mọ́, pé nílé ayé ẹ̀ owó tí Sisi Alágbo kó fún òun ni highest money, pé ó dẹ̀ ń jealous Sisi Alágbo ni, pé Sisi Alágbo ti kọ́lé, ó wà okay, ó wà successful, ó ti ní gbogbo ẹ̀, pé but Mẹ́wàá Láká kí ló ní, kò ní nǹkan kan, pé kò ṣe rere at all nínú ayé, pé àfi kó máa gba ọkọ ọlọ́kọ káàkiri, pé abirùn ni ọkọ Mẹ́wàá Láká, pé kán wò ó bí Mẹ́wàá Láká ṣe ń ṣe lọ́jọ́ opening Sisi Alágbo, pé ó kàn ń ṣe rádaràda, pé gbogbo jollof rice tán sè gbogbo jollof rice tán sè lọ́jọ́ yẹn ni Mẹ́wàá Láká jí kó tán sábẹ́ jàlábíà tó wọ̀, pé òun àti abirùn tó pè lọ́kọ. Ó ṣá bẹ̀rẹ̀ sí ń bú ọkọ Mẹ́wàá Láká, ó bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ sí ọkọ Mẹ́wàá Láká. So ó wá ní pé bẹ́ẹ̀ náà ló ṣe fẹ́ bully ọkọ Sisi Alágbo, pé but ọkọ Sisi Alágbo ó ti rí wípé ọkọ ẹ̀ kì í ṣe èèyàn tí ó gbàgbẹ̀rẹ̀, pé ẹni tó ó pick concept òun, pé ọkọ Sisi Alágbo ń ṣe bóun ṣe máa ń ṣe, pé nǹkan tó fà tí ò fi rí ìyẹn bully ni pé Mẹ́wàá Láká ò ní nǹkan kan, pé gàárì lásán ló ń tà kiri, pé ṣé Mẹ́wàá Láká tó jẹ́ pé ó ń sọ fún àwọn èèyàn kán wá ṣe meet and greet fún 20,000, pé olóṣó ni, pé group àwọn single mother, pé òun àti Ìyábọ̀ Òjó jọ wà ní group kan ni, wọ́n jọ ń ṣiṣẹ́ kan ni, pé ayé gbogbo wọn ti bàjẹ́ tán, wọn ò rí nǹkan ṣe kan, nǹkan kan. So lẹ́yìn yẹn ṣá, ó ṣà pé Mẹ́wàá Láká ní olè, pé torí pé òun sọ̀rọ̀ àwọn single mother, pé single mother ní gbogbo wọn, oníjẹlọsí ni gbogbo wọn, pé in fact òun ṣì ń padà, pé káwọn èèyàn join òun ní ìrọ̀lẹ́, pé òun ṣì ń padà bọ̀ wá analyse ọ̀rọ̀ single mother yẹn, pé gbogbo nǹkan tí Mẹ́wàá Láká ń ṣe pé Ìyábọ̀ Òjó ló máa padà jẹ yẹn, pé òun lòun máa padà fún jẹ dáadáa, pé gbogbo bí Mẹ́wàá Láká náà ṣe ń tọ́jà òun báyìí, pé bẹ́ẹ̀ náà ni Ìyábọ̀ Òjó ṣe bẹ̀rẹ̀, pé kí lòun ṣe fún Mẹ́wàá Láká tó fi ń update fún, pé òun ò ṣe nǹkan kan fún un náà, pé bí Ìyábọ̀ Òjó náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn, pé òun dẹ̀ máa make sure wípé Ìyábọ̀ Òjó ló jẹ ìyà gbogbo nǹkan tó ṣe. Bó ṣá ṣe bẹ̀rẹ̀ sí ń ṣépè fún àwọn ọmọ Mẹ́wàá Láká nìyẹn o. Àwọn èpè ńláńlá, ó bẹ̀rẹ̀ sí ṣépè fún un, pé since tó jẹ́ pé ó ti wá fún òun náà ọmọ ọlọ́mọ lòun. Ó ṣá gbépè, ó bẹ̀rẹ̀ sí ń ṣépè fún wọn. Ó bú bàbá Mẹ́wàá Láká, ó bú ìyá ẹ̀, pé wọn ò bímọ rere, pé wọn ò fún ọmọ wọn lórúkọ rere, pé wọ́n wá sọ ní Mẹ́wàá Láká, pé ṣé wọ́n mọ̀ pé ó ń sọ fún Ọlọ́run wípé Mẹ́wàá Láká ò wọ Ọlọ́run ká. Ó ṣá condemn orúkọ Mẹ́wàá Láká, pé òun báyìí
òun jẹ́ bùkún fún mi, òun jẹ́ pé orúkọ àwọn ọmọ kiní kan Rótìmí, Olúwa dúró tì mí, ọmọ òun Ọlọ́run ṣe kiní kan ògo mi. Ẹ mọ orúkọ gígùn tó máa ń sọ Florida yẹn ṣá, ó ṣáà tún pé orúkọ yẹn, ó ní nǹkan tóun jẹ́ nìyẹn. Pé but kán wo orúkọ tó sọ Mẹ́wàláká, pé tí ò bá ṣe pé ayé wọn ti bàjẹ́, pé irú orúkọ burúkú wo ni wọ́n ń fún Mẹ́wàláká bẹ́yẹn. Ó ṣáà bú woman náà, ó bú ọkọ ẹ̀, ó sọ̀rọ̀ sọ́kọ ẹ̀ náà pé kán wo bọ́kọ ẹ̀ ṣe rí, ó rí rádaràda, pé wọ́n lọ máa ń jẹun kiri ní patí ni wọn ò lóúnjẹ jẹ, wọn ò ní nǹkan kan, pé gàrí lásán ni ó ń tà. Ó wá bẹ̀rẹ̀ sí ń bẹ àwọn tó ń ta gàrí pé òun ò bá wọn onígàrí tòótọ́ wí o, òun ò bá wọn onígàrí tí ò wájà, òun ò bá wọn wí o, pé Mẹ́wàláká ló wájà, òun dẹ̀ máa fún jẹ dáadáa, pé orí ò jorí lọ, tó bá wá fún òun á lọ fún wọn, pé òun ò ṣe nǹkan kan fún, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ òun, ó ń pè òun ní orúkọ. Òun dẹ̀ ti wà successful nínú ayé, pé but torí jealousy, torí pé wọ́n ti jealous òun pa, pé that is why tí wọn ò ṣe fi òun sílẹ̀.